fún Ọlọ́run lókè ọ̀run, ẹni tí ipá àti agbára ń bẹ níkàáwọ́ rẹ̀. Sáré gbọ́ mi, fídíò yìí ó máa ràn ẹ́ lọ́wọ́, ó dẹ̀ máa wúlò fún ẹ. Ṣùgbọ́n mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, fi save ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ènìyàn. Ó kéré jù. Bá mi share rẹ̀ fún èèyàn bíi 21. Àgbọn ni mo dì mú yìí. Àṣírí pọ̀ gan lára àgbọn. Màá dẹ̀ fún wa ní 21 ọ̀nà tá lè fi lo àgbọn tó dẹ̀ confam. Ṣùgbọ́n nínú ọ̀nà tá a fi lo àgbọn nínú 21 yẹn, màá fi ẹyọ kan lẹ̀ nínú 21 yẹn lénìí. Ẹ jẹ́ a ṣe ẹ̀ part 1. Gbogbo ìwọ dúdú tó dẹ̀ ń wò mí ẹ lórúkọ Jésù, àwa márìdí la fara ọ̀rọ̀ àgbọn ṣe. Ọlọ́run á fọ̀rọ̀ rẹ̀ ṣàwa márìdí. Báwo ló ṣe lò? Bí ènìyàn bá ṣàìsàn, tẹ́ ẹ̀ mọ ohun tó ń ṣe, tí ó tẹ́tí náwó, ó ti gba treatment, ó ti lọ hospital, ṣùgbọ́n ẹ̀ mọ kókó irú àìsàn tó ń ṣe. Ó ṣeé ṣe tẹ́tí wò wípé ṣàìsàn yóò ní mẹ́mí rẹ̀ lọ. Ẹ bá mi gẹ́ẹ̀tì àgbọn tó lómi inú dáadáa, tómi inú rẹ̀ pọ̀ dáadáa. Ẹ bá mi lu ojú kan nínú ojú mẹ́ta tí àgbọn nìyẹn. Ẹ bá mi lu ẹyọ kan dáadáa kó fẹ̀. Tẹ́ bá ti wá lu, ẹ bá mi ka Psalm 35 sí ní ìgbà méje tó bá jẹ́ obìnrin. Tó bá jẹ́ ọkùnrin, ìgbà 9 lẹ́ẹ̀ka sí. Ẹ bá mi ka Psalm 99 sí ní ìgbà méje tó bá jẹ́ obìnrin. Tó bá jẹ́ ọkùnrin, ìgbà 9 ni. Ẹ wá bá mi fi Psalm 24 parí ẹ̀. Ẹ̀kan lẹ́ẹ̀ka Psalm 24 yẹn. Tẹ́ bá ti wá kà sí tán, ẹ bá mi gbàdúrà sí pẹ̀lú orúkọ mímọ́ yìí. Tẹ́ bá ti gbàdúrà sí tán, ẹ pé já Michael sí ní ìgbà 9 tó bá jẹ́ ọkùnrin. Tó bá jẹ́ obìnrin, ìgbà 7 ni. Ẹ gbìyànjú, ẹ bá mi fún mu. Tó bá wá mú díẹ̀ tó bá kùn, ẹ bá mi fi sáwùjẹ. Bí ògo jẹ́ ti Ọlọ́run, tó bá lè gbìyànjú rẹ̀ kó tó rí ṣe bí 3 sí 2, ẹ yìn Ọlọ́run lógo. Kò síbi tí àìsàn yẹn lè farapamọ́ sí, kò síbi tí wọ́n lè dè mọ́. Bóyá ti pẹ́ràn ara rẹ̀ ni, Ọlọ́run á rẹ̀mí rẹ̀ padà. Àṣírí wòlíì ni. Kó lè wúlò fún ẹ, kó bá mi share rẹ̀ fún àwọn bí èèyàn 21 káwọn náà jẹ́ àǹfààní. Bó dẹ̀ ṣe ń share rẹ̀ yẹn, ayé ò ní fàìsàn dè ọ́ mọ́lẹ̀. Ó ní ṣàìsàn, ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín rẹ̀. God bless you. I love you.